gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn ẹ wálé wá tún lè ṣe o. àtobìnrin àtìwé àtàgbà. Káàbọ̀. Ògbómọ̀ṣọ́ la wà ìdákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́wẹ́wọ́ ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfọkànlùkàn ẹ̀jẹ̀ àpapọ̀ wakọ̀ ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí tẹlẹ́mù ẹ̀sùnmọ́ wa gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ládéládé gbogbo lóye lóye gbogbo ẹ̀yin àgbààgbà dìé nílé ní lóko lódò lẹ́yìn odi. ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ wa ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfikùnlùkùn ẹ̀jẹ̀ kí gbogbo ẹ̀jẹ̀ àbàmọ̀ràn pọ̀ káwà lójú kan ṣoṣoṣo káfọwọ́ wa gbé Ògbómọ̀ṣọ́ lárugẹ. Iwájúwájú lọ̀pọ̀ ẹ̀bìtì Ògbómọ̀ṣọ́ iwájúwájú ni ọmọ wa ni ó sì mọ́ lọ Ògbómọ̀ṣọ́. Iwájú lọ̀pọ̀ ẹ̀bìtì Ògbómọ̀ṣọ́ ó mọ́ lọ kò ní rẹ̀yìn àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè torí pé ìkan parapọ̀ ni wọ́n fi mọ́lé béèrè bá parapọ̀ wọn ò mọ ìjìyàn. Ẹ wo ìgbẹ́ kẹ́bàáyé ọ̀nàjọ́ fọwọ́ tilẹ̀ o mo kì í yẹn kúrò lẹ́ o ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa káàkiri àgbáyé orúkọ tèmi ní Sọjí Abíọ́jẹ́là. Ògbómọ̀ṣọ́ la wà onísúná ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ètò tí ń fọn rere ògo Ògbómọ̀ṣọ́ káàkiri àgbáyé. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ bàá mi wọ́n jẹ́ pé àwọn ni alátìlẹ́yìn agbátẹrù fún ètò yìí alága odidi káàkiri àgbáyé aláṣẹ àyọ̀ká foundation bàá mi high chief avm dr jb jacob bọ́lájí àdìgún ọmọ wọn ní bara aláṣẹ ní mọ́sífà mú kí wọ́n àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn agbátẹrù fún ètò yìí iwájú báyìí olójúgun gbé ẹ máa tẹ̀ wájú ni o n ó kí wọn torí pé àwọn tó ń rán mi pé n kí wọn pọ̀ lọ́jọ́ tèmi n ó sì farabalẹ̀ kí wọn ṣùgbọ́n kí n tó lọ kí wọn ẹ jẹ́ kí n kí alátìkó alákìtìyàn tí mo lè pè ní producer mi fún ètò yìí bàá mi àdìgún àwọn ní executive producer mi gángan alátìkó alákìtìyàn táwọn ń pè ní facilitator fẹ́tò yìí oníṣòkòtò péńpé ìṣẹ̀lẹ̀ wo ẹ̀tùrí ẹ̀rí ẹ̀yàn kúkúrú nù tí pẹ́ni tó gùn ránṣẹ́ ask àrẹ̀mú olùṣègùn kùtì ọmọ wọn ẹ̀wọ̀n ilé ọlọ́dẹ ní sàjánù láti kó fẹ́tò inú wọ́n sì tó jẹ́ PRO fún odidi káàkiri àgbáyé tó ọmọdúpẹ́ tẹ̀jọ́ sùn yín àlẹ́ sí àmọ́ sọ̀rọ̀ bó ṣe aago 9 alẹ́ aago 11 àṣàmọ́ sọ́nà ni kógómọ̀ṣọ́ ó lè bá a dá dúpẹ́ àmọ́ tẹ̀wájú gbogbo ọmọ odidi kékeré ọdẹ jẹ́ àtọ̀dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ báńkì wọn. àdúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ odidi káàbọ̀ nílé ní lóko lódò ní gbòòrò gbogbo yín la kí àkú ọjọ́ mẹ́ta àkú àsìkò yìí àkú ogun sàmánì káàbọ̀ àkú ọjọ́ tipẹ́tipẹ́ àkú gbàdégbà òótọ́ ni bẹ́ẹ̀ náà ní gbogbo yín ni mo kí orí adé mo kí gbogbo ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀. akí olúgbọ́n o. gbogbo ẹ̀yin olùmọ̀jìnlẹ̀ tí ń bẹ láàrin gbogbo wọn pátá gbogbo yín ni mo kí ẹkú ọjọ́ mẹ́tẹ́ mọ̀ kú àti mo kí mẹ̀gídá mo kí òpó sàláwù. bí ọwọ́ aṣọ òótọ́ ni bẹ́ẹ̀ náà ní ìjà lára ọ̀tẹ̀ lù. káàbọ̀. bí mo bá kọrin títí kí n á jẹ gbàgbé àwọn bàbá mi ó fún sàláwù. káàbọ̀. bẹ́ẹ̀ mi bá ń gbalé àwọn bàbá yín lọ mo ti mọ̀ lé wọn. ó kìkan lọ àti akọgun. ọmọ alápá àmọ́jọra ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́. káàbọ̀. ẹ̀yin lọ́mọ bíbọ̀ lẹ́mọ́ ọmọ kílejò ọ̀jẹ̀ ẹ̀yin lọ́mọ àbẹjọ bàjẹ́ ẹ̀mọ́ méjò wọn ajá fè. a ní ìkáyé bí Elédùmarè ọba tó dá gbogbo wa ẹ ò ní tí ẹ ò ní ráre ẹ ò sì ní bàjẹ́ bẹ́ẹ̀ lẹ ò ní ṣàwúre lẹ́yìn gbèsè. òótọ́ ni àwọn ọ̀rẹ́ yìí ń kọ́ ṣé gbogbo wọn ní bẹ lálàáfíà ara mègídá ń kọ́ ara rẹ̀ lè àbí òde arínilọ́kùnrin ọjọ́ ni lójú ọkùnrin takuntakun. Abógundé ni mègídá. o ṣe mo dúpẹ́ làgbàyí ara òjò wọn. o ṣe mo dúpẹ́ nílé gbogbo ṣé ò sí àwọn ọmọdé yìí ń kọ́ ṣé gbogbo wọn ní bẹ lálàáfíà ni ẹ wà o. àsìkò báwọn yìí lára ẹ̀yìn ó lè kò sí nílé ní ilé ìsàkọtí ara kú arápámọ́. ọkùnrin takuntakun bí erin yagi lóko. ìrọ̀rùn àgbẹ̀ ń kọ́ arínilọ́kùnrin ọjọ́ ni lójú ọkùnrin takuntakun bí erin yagi lóko. Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọba níjẹ́ ó bọ̀ wá láíláí. ẹ bá ń kí ESK
ká tó lọ Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì. Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì ọkùnrin takuntakun bíi erin yagi lóko àṣírí rẹ̀ ò ní tú láíláí owó ò ní rí ọṣá ọmọ ò ní ṣá lọ́dọ̀ rẹ̀ ọba mi kan rí ò ní torí ọ̀kan gbà kan nínú ohun gbogbo torí bá fi fún ọ láyé ṣìkúnlẹ̀ mú múrin dúró gbogbo ń tọ́ ọba gbénu ayé fọwọ́ sí ọba ò ní jẹ́ ó yí dànù ọmọ ò ní rí ọṣá owó ò ní rí ọṣá aya ò ní bọ́ lọ́dọ̀ rẹ̀ ìwọ náà ò sì ní fi lé ayé wọn yìí lẹ̀ lásìkò tí yóò yẹ tọmọtọmọ bá mi kan rí ò ní tó orí ọ̀kan gbà kan mọ́ wa lọ́wọ́ láíláí. adúpẹ́ o ẹ̀yin èèyàn adúpẹ́ kékeré ọdẹ oyè kọ́lá bí adékọ́lá ebẹ̀lì tí kéènì ò ní pa ìran kéènì tó bá lóun ọ̀pọ̀ yóò rìn lọ kò ní dé mọ́ yóò rìn lọ kò ní dé mọ́ tí bá ti ń gbìrò ẹ̀ gan làwọn ogun náà ti yẹ igi fún wọn torí pé ebẹ̀lì ilé orogolo ìran kéènì náà yà kú sáájú ebẹ̀lì bá ti wí bẹ́ẹ̀ ni kórè kọsẹ̀ báyìí ti lákọsẹ̀ tó ẹ̀yin ará ilé ètò tó wà lọ́jọ́ tèmi pẹ̀lú ìfọwọ́sí pòdúsà mi alátìkò fẹ́tò yìí àti bá mi àkọ́gùn wọ́n ní a ti ń bètò ìbọ̀ tí ó bá di Sunday kìíní nínú oṣù kejìlá yọ̀pọ̀dún méjì wọ́n wá ní wípé àwọn tí ẹ fẹ́ gbọ́ kí ni èrò yín kí ni ìwòye yín kí lẹ tiẹ̀ rí sí ètò yìí àbí kí lẹ rétò ìsìgà kí lẹ rí dìmú ń bẹ̀ àǹfààní wo ló ṣe yín ọgbọ́n wo lẹ rí kọ́ ń bẹ̀ kí lètò ìjọ lójú yín gan kí lẹ sì ń retí lórí rẹ̀ gan kí lẹ sì ń retí lórí rẹ̀ torí pé mi ń sọ lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀ ètò pé òjò tí ó ṣú l'Ógbómọ̀ṣọ́ kì í ṣe àkùfò òjò tí ó rọ̀ tí ó dùn lẹ́nu kì í ṣe àsúfò kì í ṣe àkùfò òjò tí ó rọ̀ òjò ayọ̀ mo sọ fún kékeré ọdẹ pé ìkòkò kò ní tó láti gba omi bí ìgbà tí òróró pọ̀ lọ́dọ̀ obìnrin opó òun tó wá ní kòkò sí mọ́ ibi tí òjò rọ̀ dé àwọn ọ̀dọ́ kan kàn sí mi níjẹta mo sọ fún ọ bíi mẹ́ta ni wọ́n ò sí Nàìjíríà wọ́n ní kí làwọn lè ṣe fún àwọn ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ táyé wọn ò fi dá sí i. ògbó gbẹ̀yìn lọ́lọ́run fẹ́ wá Ògbómọ̀ṣọ́ ìlú èbó ni ó jẹ́ fún gbogbo Nàìjíríà ẹ̀yin ará ilé àpèwà wò ní fún gbogbo Nàìjíríà torí pé etí ń bọ̀ níwájú yìí ní ọjọ́ Monday jẹjẹ mo ń bọ̀ láti Gàmbàrí bàbá mi Olúgbọ́n ní ààfin àbá sọ̀rọ̀ bá mi ní Gbésọjí ó ti rí nǹkan àwọn iṣẹ́ àkànṣe tí ó wọ bí wọ́n ti kọ́ àwọn tí ó yanjú ilẹ̀ wá mo bá wọn bẹ̀ lórí ilẹ̀ ni Olúgbọ́n àgbẹ̀ ọmọ ọba yá bàbá mi nù Akínbọ́lá ẹ̀wọ̀n ni pé ó ríran wò èmi gẹ́mọ̀ pé ire ń bọ̀ Monday làwọn sọ tiwọn ọjọ́ Jímọ̀ làwọn ọ̀dọ́ kan sọ tiwọn láti United Kingdom àwọn ọ̀dọ́ ẹni ó dàgbà jù nù wọn ọmọ 20 ọdún ni. ẹ̀jẹ̀ Ògbómọ̀ṣọ́ kú oríire. ẹ kú oríire àwọn ọ̀dọ́ wọn ti rí sí lẹ́yìn odi wọ́n ní pé àwọn fẹ́ rú àwọn ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́. wọ́n fẹ́ kórè àjò wálé. wọ́n wá ti pàṣẹ akọgun wọlé Ògbómọ̀ṣọ́ La Wà náà fẹ́ gbà wọlé náà wá kàn sí mi a sọ̀rọ̀sọ̀rọ̀ nù àdúpẹ́ ẹ̀jẹ̀ àfilẹ̀ báwọn ẹ̀yin ará ilé kílẹ̀ rí ṣètò yìí kí ló jọ lójú yín nǹkan wo lẹ ti rí dìmú àǹfààní wo lẹ rò pé ó ti ṣe yín àbí tó ti ṣèlú gangan mo fẹ́ kí ẹ ṣe ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú lílo akọgun lọ́gọ̀ ẹnu pétọ̀ tí ò bá sí aṣọ onírúurú làbá máa rí bí ò bá séjìká aṣọ yẹ̀ lára wájú ní ṣáájú nípa kò tẹ̀lé. bẹ́ẹ̀ ni 09051645438 09051645438 ibẹ̀ ni kẹ́ pè sí tàbí 08061998459 ibẹ̀ ni mo fẹ́ kẹ́ pè sí ẹ béèrè tàbí kẹ́ tiẹ̀ sọ fún wa nǹkan pàtó wo lẹ ti rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ojú wo lẹ fi wo ètò Ògbómọ̀ṣọ́ La Wà ètò tí ò sí rẹ̀ káàkiri Nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo iléeṣẹ́ rédíò kẹ́ wádìí tí mo sọ yìí. Ògbómọ̀ṣọ́ tí ò ṣe bí ẹnìkan. hello. máa bí Ọ̀yọ́ láàrí. hello bàbá wa bí Òjẹ́lá. ẹ ṣeun orúkọ yín bá mi. Ọlábóyèdè ló ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. láti bó sà. láti Mékì area ẹ ṣeun. inú wa dùn sí ètò yìí ètò tó sì mọ́gbọ́n lọ́wọ́ ni. àdúpẹ́. a sì kí ẹni tọ́lọ́run lò gẹ́gẹ́ bí onígbọ̀wọ́. ara nǹkan tó jẹ́ nǹkan ìdùnnú wa ni wípé à ń fẹ́ káwọn olóṣèlú wa máa ṣe ìpàdé papọ̀. èyí jẹ́ pé yóò mọ ọmọ eré wọ̀lú kí ẹ jẹ́ kó káàkó kà máa ṣe tó wù.
nǹkan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé irú ètò ìsọ tó ń kú bọ̀ ìlágbára ọlọ́run kò ní kú dànù. àmín lórúkọ Jésù. àtúnwá nílò ilé iṣẹ́ torí pé ìlú ìtóbi lóòótọ́ lọ́kùn sí ilé iṣẹ́ ń bẹ̀. adéníyàn tí ń lọ ṣiṣẹ́ nìbàdàn ṣe ń lọ iṣẹ́ ńlọrin ọ̀pọ̀lọpọ̀ ìwà ṣiṣẹ́ l'Ógbómọ̀ṣọ́. ara oríire tá a nílò nù ọlọ́run gbà fún wa. ẹ ṣeun mo dúpẹ́. ìgbà tí mo kúrò dọ̀ bàbá mi ológbọ́n èmi àti ọ̀kan lára ògbónágbòǹgbò ọmọ ọlọ́ àtúnjọ sọ̀rọ̀ níwájú iléeṣẹ́ kan ní Turkey lórí ọ̀rọ̀ ire kan tí ń bọ̀ sọ́nà abẹ́ wọn. hello. ẹ mọ̀ kú rọ̀lẹ́ orúkọ yín bá mi. orúkọ mi lólùgbàdé. Olùgbàdé láti ibo lẹ ti ń pè é. láti olómi ní l'Ógbómọ̀ṣọ́. olómi l'Ógbómọ̀ṣọ́ ìgbàládọ́rin ẹ ṣeun. ẹ bá mi kí àbá mi náà tó wà ń bẹ̀ yẹn kiri ọdẹ. wọ́n gbọ́. ẹgbẹ́ ní àwọn ẹgbẹ́ yìí. adúpẹ́ ẹnjìníà ò ṣeun. ẹ ṣeun. ẹ ń gbádùn rẹ kókó gbádùn òun lẹ ti gbá ń bẹ̀. ìbéèrè gbígbá mi mẹ́rin ń pé àwọn nǹkan tí wọ́n láwọn òṣèré Ògbómọ̀ṣọ́ ọlọ́run ní jẹ́ òye. àmín lórúkọ Jésù. ẹ̀yin náà jẹ́ sí fún wa ní ètò yẹn náà àkèrí yóò ní tú lágbára. àmín lórúkọ Jésù ẹ ṣeun. àwọn gbádùn yẹn gan. wọ́n gbádùn ètò náà gbádùn wọn bí ẹ̀ bá ń gbádùn kan yẹ kádùn náà gbá yàn. hello. hello ẹ kálẹ̀ o. ẹ ṣe orúkọ yín mọ́ mi. ẹ ṣeun. adúpẹ́. èmi ni madam ayato mọ́ mi àyájọ́ òyìnbó lọ. kò sígbà kan tí ẹgbẹ́ programu yìí nínú tèmi ẹ̀ máa dùn. adúpẹ́. ó sọ pé wọ́n gbé Ògbómọ̀ṣọ́ sí gbọ̀ngbọ̀. wọ́n jẹ́ kí gbogbo àgbáyé ọmọ Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni. ó sì fún àwọn tí wọ́n fẹ́ ṣe nǹkan rere ní Ògbómọ̀ṣọ́ ní ìwúrí láti tají láti ṣe ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ni. àwọn pàápàá jùlọ rọ àwọn tí wọ́n wà lókè òkun. yóò bá sí ètò yìí ni ẹ mọ̀ wípé wọ́n kàn dákẹ́ náà ni. ṣùgbọ́n láti gbàtẹ́ ti bẹ̀rẹ̀ ẹ rí i pé oríṣiríṣi bẹ́ẹ̀ni wọ́n ti ń tají. àwọn èèyàn ni wọ́n ń yọjú síta. bẹ́ẹ̀ni. ni àwọn ó ṣe ìyá àwọn ti tọ̀ mọ́ wá gbà ládùúrà pé gbogbo àwọn tí wọ́n ti ní lọ́kàn láti ṣe rere fún wa olúwa yóò jẹ́ kọ́ wá sí ìmùsọ̀. àmín lórúkọ Jésù. ẹ ṣeun àmín ẹ ṣeun. bẹ́ẹ̀ ni ẹ bá mi lẹ́nà àkànbí láti London ọ̀rọ̀ fóònù ṣíṣe làwọn ń gbé bọ̀ pẹ̀lú àwọn parapọ̀ tó wà lọ́hùn. àwọn ará Abidjan ti Ivory Coast náà parapọ̀ Abidjan àwọn náà ń gbé nǹkan kan bọ̀ àdúpẹ́. hello. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín o. Doyin ní sọ̀rọ̀ látàrí yín dá lábẹ́ Ògbómọ̀ṣọ́. ẹ̀sìn àdúpẹ́. bàbá kò lọ ní ẹ̀rẹ̀ yín. àmín. bó tún ẹ̀ wá ní akọgun. akọgun náà. ṣé erétò yìí ó jẹ́ kí bàbá ó gbọ́ ohùn mi ó jẹ́ kí wọ́n máa gbọ́ mi ó yẹ kó wọ́n dá mi mọ̀ èmi ó kọ́kọ́ ṣe mí kọ́lá inú mi kọ́ máa dùn sí iná ọlọ́gbọ́ ṣé wáyé lẹ́ẹ̀kejì ibi tá a fọkàn sí pé ìgbésọ̀ lè dé bẹ̀ ó ti wá kọjá bẹ́ẹ̀. àdúpẹ́. bàbá kò mọ̀ ní bàjẹ́ fún gbogbo yín o. àmín lórúkọ Jésù ẹ ṣeun. ètò yóò mọ tẹ̀síwájú kò sí ní lórúkọ Jésù. àmín. ẹ ṣeun àdúpẹ́. ẹ jẹ́ kí n fi tó wa létí pé àwọn Chinese àwọn church bíi méjì mẹ́ta ni wọ́n máa ń gbọ́ ètò yìí. àwọn sanjo ni ẹnjìníà mi Ọlámídé ní bóyá wọ́n tàn mọ́ Ògbómọ̀ṣọ́ àbí kàn lọ kọ́ èdè Yorùbá náà fi ń gbọ́ wa. bẹ́ẹ̀ ni àwọn church bíi méjì làwọn fi máa ń sọ̀rọ̀ sọ tó jẹ́ pé ire wa láàmọ̀ sọ àní sòdì kejì lórí ètò yìí torí àwọn èèyàn wọn ní nǹkan kan ṣe tán fẹ́ ṣe f'Ògbómọ̀ṣọ́ èmi ò mọ̀ wọ́n rí oṣù gan máa sọ̀rọ̀ sí mi pé tọ̀ ẹ kú iṣẹ́ churchensi ni wọ́n. hello. ẹ ṣeun mọ́ mi orúkọ yín. àmín. kékeré ọdẹ ó nù. wájú lọ́pẹ́ bí. àmín ẹ ṣeun. ìyá mi ẹ ṣeun. mo kí jáde wa akọgun náà lágbára Ọlọ́run tó fi yín ṣe olórí kò ní jẹ́ kẹ́ padà sẹ́yìn. àmín. lágbára Ọlọ́run gbogbo rere ẹ nílò fún Ògbómọ̀ṣọ́. lágbára Ọlọ́run gbogbo ẹ̀ yóò wá sí ìlú rẹ̀. àmín. ó jẹ́ kí inú wa dùn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé pẹ́ńsán ní àní wa kò sí nǹkan kan.
a máa kọrin a kọ ire wọlé lágbára Olúwa Ọlọ́run ó sì mú gbogbo rẹ̀ ṣẹ àwa kí gbogbo àwọn tó ní èrò rere fún Ògbómọ̀ṣọ́ akọgun ti fi ìpìlẹ̀ lélẹ̀ o káwa yòókù náà ká mọ́ kọ́lé lórí o Ọlọ́run ó sì máa ṣí gbogbo wa ní iyè ọgbọ́n àti àtàlàfíà àtowó tá a nílò mo kí atukọ̀ náà. ẹ ṣe mọ́ mi. Abíọ̀dẹ́lá ẹ ṣe mọ́ mi ẹsẹ̀ ń jò ní o àwọn ra káàdì fún mi. ọgbọ́n àtòyé tẹ́ ẹ nílò láti fi tukọ̀ ètò yìí ẹbí wọ́n máa fi àmín ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ máa lọ síwájú ní o àmín Ògbómọ̀ṣọ́ ga jù báyìí lọ. àmín lórúkọ Jésù àmín lórúkọ Jésù ẹ ṣeun. hello ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ mọ́ mi o. ẹ ṣeun orúkọ yín. lọ́jọ́ ọ̀jẹ̀lá mo kí ẹ ṣe máa. lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ yóò ní báyìí. àmín lórúkọ Jésù. kékeré ọdẹ mo kí ní o. àgbọ̀ ọdẹ ti pẹ́ kékeré. mo wá kí àwọn bàbá wa. akọgun tí wọ́n kú iṣẹ́. ẹ dúpẹ́. lórúkọ Jésù Ọlọ́run tẹ̀ wọ́n síwájú. àmín o. èmi gbàdúrà àkómọ́ràn tó kéde kò ní dọ́dọ̀ àwọn bàbá wa. àmín o. tí orílẹ̀-èdè tí ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́ tí ò fi já sí rere. Ogbomoso lágbára state. ọdún mọ̀mọ́ yìí pé nígbà tó bá já sí rere. Agility state. àtẹ̀yìn tẹ̀ fún rere rẹ̀. ẹ̀yin tẹ̀ wá tẹ̀síwájú rẹ̀. onífẹ̀ẹ́nikẹ́ni wá kàwátì. àmín. mo gbàdúrà lórúkọ Jésù. bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ̀ ń bọ̀ tẹ̀ lérò rere. ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù ìlú náà ní jóná mọ́ yín náà. àmín lórúkọ Jésù. lágbára Jésù ìlú náà yóò wá sí ìmúṣẹ. àmín lórúkọ Jésù. paríparí rẹ̀ ni pé ìfẹ́ Ọlọ́run yóò wá ṣẹ. àmín ẹ ṣeun ẹ fún wa lórúkọ yín bọ̀wọ̀n kí mama James ló sọ̀rọ̀ fẹ́ mọ́ sí ọ̀sẹ̀ kan bá mi akọgun bá mi olúgbọ́n àti àwọn ọba míì tí wọn ò ní wá nǹkan kan ṣe tàbí ṣe ìpàdé tàbí sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ ní Àbújá. fún ìtẹ̀sídàgbàsókè ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà sì ni wọ́n ń tẹnu mọ́. ó wá débi pé bá wa Tinubu fẹ́ lè máa sọ pé s'Ògbómọ̀ṣọ́ nìkan Nàìjíríà ni. ntọ́kàn wa làwa ń gbé wá ntọ́kàn wa làwa ń gbé wá bẹ́ẹ̀ ni Tinubu ní s'Ògbómọ̀ṣọ́ nìkan Nàìjíríà ni ntọ́kàn wa là ń gbé wá. ẹ̀yin ìlú mi ẹ̀ má bá wa dùn o má bá wa dùn bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé bí ń lo òkun bí ń lọ ọ̀sà àwọn ọba kan tẹ̀lé lọ pé túláàsì Ògbómọ̀ṣọ́ sẹ̀ ní Ọ̀yọ́ state aṣíwájú ní ọ̀jẹ̀. hello. ẹ kálẹ́ bá mi orúkọ yín o. ẹ sunkún bí ẹ wà ní díẹ̀ dákun. mo ti sún. ẹ ṣeun. ẹ̀ka sọ́dúnmọ́n. làgbáyà rọ̀jọ̀ wọn. ẹ ṣeun. wọ́n dára fún yín. ẹ ṣeun. ẹ pé tó àfi dókítà náà akọgun o. akọgun nu. kò sí dúró fún akọgun. wọ́n ń gbé Ògbómọ̀ṣọ́ sókè Ọlọ́run gbé àwọn náà sókè o. àmín o. ìṣòro ayé òní ibi tí wọ́n. àmín lórúkọ Jésù. gbogbo tí wọ́n ń sọ nígbà tí nǹkan gbogbo ẹ̀ Ọlọ́run ó jẹ́ kí ó rọrùn fún gbogbo. ayé rọrùn àmín. nígbà tó bá dé gbogbo aláàbò àgbẹ̀. àmín. bó sì ti pa wá. àmín. gbogbo àwọn tí ń bá ń pè é kí wọ́n dákun wọn fọwọ́sowọ́pọ̀ àwọn olóṣèlú. ìfọwọ́sowọ́pọ̀. ìlú àbújá ti wọlé. wọ́n má gbẹgbẹ́ kan tí wọ́n bá gbógun mọ́tò sókè. àṣẹgbẹ́ ọmọ ìyá là ń ṣe. àṣẹgbẹ́ wọ́n bá gbé sókè. ọlọ́run ràn wọ́n náà lọ́wọ́. ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun. ẹ kálẹ́ o. làgbá inú ẹ má bínú. ẹ ṣeun àmì ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun gan ni ọjọ́ òní tí bá mi ò sí lé a sọ̀rọ̀ kan tọ̀ bá ní àsọjí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti kọjá pé kínní mo gbọ́dọ̀ bá àwọn kan ṣèpàdé lókè òkun pàápàá àwọn òyìnbó lórí bí iléeṣẹ́ òsè wọ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá a jọ sọ tó jù mí dá sí òní mò ń sọ yìí ẹ jẹ́ àkànjá fọkànbalẹ̀ ẹ̀yin yòókù olóṣèlú ẹ dákun ẹ ṣe àtìlẹ́yìn fún gbogbo ọmọ ODDA nínú ẹgbẹ́ ODDA òṣèlú ò sí ń bẹ o bẹ́ẹ̀ ni olóṣèlú ń bẹ nù wọn ṣùgbọ́n wọn yìí ṣòṣèlú nú ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti débẹ̀ ọ̀rọ̀ òṣèlú wọn ó gbé sẹ́gbẹ́ kan ni ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ kan ni wọ́n ó gbé sí láàrin ODDA nítorí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ APC kí wọ́n jẹ́ PDP ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ìlú
ni wọ́n máa ń sọ ó sì ń jẹ́ ká máa tẹ̀síwájú ẹ dákun ẹ̀yin olóṣèlú ó dọwọ́ yín o ẹ ṣàtìlẹ́yìn fún wọn ẹ̀yin ọba ẹ ṣàtìlẹ́yìn fún wọn ẹ dákun. hello sir. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. ẹ ṣeun bá mi orúkọ yín. olóyè alágùn láti Òṣùpá. alágùn láti Òṣùpá ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ bá mi. sọjí ọ̀jẹ̀lá. ẹ ṣeun bá mi. ò ní ṣìṣe. àmì lórúkọ Jésù. ò ní ṣìṣe. àmì. ìgbéga yóò máa dé bọ̀. àmì lórúkọ Jésù ẹ ṣeun. bó ṣe bí akọgun tó ti ń gbé Ògbómọ̀ṣọ́ sókè báyìí ẹni lọlẹ̀. àmì. nítorí wàá kù tí mo fẹ́ sọ fún yín sà. mo ń gbọ́ sà. ẹ dákun nítorí Ọlọ́run gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn tẹ́ ń bẹ níta tẹ́ ń bẹ nílé kí wọ́n ṣúra wà pọ̀. ẹkúnnú làwọn àwọn ò ní nǹkan kan ṣùgbọ́n kí wọ́n wá gbé ìlú yìí sókè. bẹ́ẹ̀ délé Haúsá ọmọ Ògbómọ̀ṣọ́ kún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ dé bàtọ́ Gambia ọmọ Ògbómọ̀ṣọ́ kún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ dé Israẹli gbogbo ẹ̀ ni wọ́n ṣe pọ̀ lọ́nu tí wọ́n sì ní wọn ní lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹ dákun bẹ́ẹ̀ ṣe ṣe ètò yìí ẹ bá wa jẹ́ àkàmà ẹ bá wa kí akọgun kò ní rẹ̀ o nítorí gbé wá yìí ó dùn máa wà púpọ̀ ẹ bá ń kí ọdẹ rẹ. ẹ ṣeun wọn gbọ́ kí ọdẹ ń gbọ́ nígbà máa pè é lákọ̀ọ́gùn ṣe mọ̀ pé akíkanjú yẹn náà ní jẹ́ ìyá akọ̀ọ́gùn kì í ṣe yàn kan bu ẹ̀bù ẹ̀ ẹ ṣì bá mi mo dúpẹ́ akọ̀ọ́gùn fi akọ̀ọ́gùn hàn náà ni akọ̀ọ́gùn fa akọ̀ọ́gùn hàn ni. hello ìpè yẹn já ńgbà ń pè yàn lákọ̀ọ́gùn ẹ mọ̀ pé akíkanjú lójú ogun òun náà ń pè lákọ̀ọ́gùn akọgun àwọn ará mọ́sífàsì nìyí ilé ìyá mi nù lójú ogun akínníwá ẹ béèrè ìtàn wò ẹ mọ̀ pé ní mọ́sífà àkẹrẹ open salawu ìtàlásà ilé bá mi nù níbẹ̀ náà àtúnkẹrẹ àwa ní kíná porúkọ wa ń tàlásà náà bí wọ́n ṣe kí wa ìgbọ́nà tí mẹ́gùn jẹ́ ń gbé pè é. hello. hello. ẹ ṣe ẹ kálẹ̀ bá mi. akeem ló ń sọ láti Ògbómọ̀ṣọ́ parapọ̀. láti Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ ṣeun o. àti ìyẹn kú ètò. ẹ ṣeun dáàdì. Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ yóò máa lọ síwájú. àmín. Ọlọ́run yóò fún wa ní state lágbára Ọlọ́run náà gba capital. àmín lórúkọ Jésù. Ògbómọ̀ṣọ́ náà di capital ní ìlú wa. àmín. ohun rere yóò wá wọ ìlú ìwà lágbára Ọlọ́run. àmín. ẹ ṣeun mo dúpẹ́ àdúrà làwọn fi lé pé a nílò kápítà ètò tí wà ń bíbá yìí Ìbàdàn kan mọ̀ ń sọ tó tí wà ń tòsí ń bíbá yìí mélòó ni gbogbo ibi tá à ń pè ní bí wọ́n ti ń lọ irin mélòó bí wọ́n ti ń lọ rin Ògbómọ̀ṣọ́ akíkanjú ni wá bí a bá gba capital kò léwọ̀ ẹ̀yin tẹ́ rìnrìn àjò lábẹ́nú Ọlọ́run fún yín ṣe Ọlọ́run bá yín ṣe a lè máa dákọ̀ wọn tán torí pé fẹ́ mọ̀ síjọ́ kan ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbélé mọ́ báyìí kò síjọ́ kan tí sí ọ̀lọ́ lórí rẹ̀ ohun tójú mi dá sí òun ni mò ń sọ àwọn tó bá sì ń tẹ̀lé ìròyìn ẹ mọ̀ wípé ìsìnkúnlẹ̀ múmúrin dúró bẹ́ẹ̀ ni gbogbo tá a bá fọwọ́ wá sí òní dídànù bí a fẹ́ ṣubú sí bẹ́ẹ̀ ni ó ṣubú sí o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n gbà pé lọ́dọ̀ èèyàn méjì sí torí pé ọjọ́ ti lọ kí n tètè máa kó gbà mí kúrò lórí ètò yìí 09051645438 ní kẹ́ pè sí 09051645438 èmi tiẹ̀ dúpẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ olókìkí tá a mọ̀ ní Nàìjíríà àsọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ìgbà tó ti wá bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn yanjú. hello. ẹ kú tó. ẹ ṣe ń bá mi orúkọ yín. comrade Samson ló pè ní ẹ kú iṣẹ́ takuntakun fún Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun. lórúkọ Olúwa ìpè yín kò ní díbàjẹ́ o. àmín lórúkọ Jésù. bàbá wa kọ́gbọ́n tó ń ṣèpè ní kí wọ́n ṣagbátẹrù ẹ̀ lórúkọ Jésù kò ní sún wọn kò ní rẹ̀ wọn. àmín lórúkọ Jésù ẹ ṣeun. wọn ò ní ṣubú ara wọn ní ṣubú ẹ̀mí o. àmín. ìpè àti èrò rere tí wọ́n ní fògbómọ̀ṣọ́ lórúkọ Jésù yóò wá sí mọ́ṣẹ́. àmín. ìgbà tó bá dé àtẹ̀yìn àtàwa lórúkọ Jésù àjọ jèrè rẹ̀. àmín lórúkọ Jésù ẹ ṣeun. ààbò Ọlọ́run yóò máa dájú sí yín o. àmín ẹ ṣeun gan ni àdúrà ni wọ́n fi lé ẹ̀jẹ̀ ń gbépele náà. hello. mama James. mama James ẹ ṣeun. ni mo pè lẹ́ẹ̀kan tí mò ń ṣàdúrà mọ́ mo rí pé láì mí ilẹ̀ lò ṣùgbọ́n mi ti dóhùn mọ́. ẹ ṣeun adúpẹ́
ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ gbogbo wa pátápátá ni pé ẹ dákun ìṣọ̀kan ó ṣe kókó nígbà tí Ọlọ́run bá sì jẹ́ kójú ìbẹ̀rẹ̀ sí ní rọ̀ ẹ dákun bó ṣe ká lò ní ẹ jẹ́ ká lò. kámọ́sí ló máa ìjẹ́bẹ̀ tí fàbíàyà ẹ dákun ní ìjẹ́jọ́ Sunday ọ̀kan lára àwọn ògúnná gbòǹgbò tí ó máa mójútó ilé iṣẹ́ kan tí wọ́n ti pa tìrí l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ padà flower ni wọ́n ṣe ń bẹ̀ má jẹ́ kí n dákọ̀ jù bá ń lọ. àwọn sọ̀rọ̀ níjẹ̀jọ́ pé bò ó ní wọ́n ní láṣẹ Ọlọ́run ọba òkè kọ́dún tó parí. àdúró ẹni tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ìjẹ́jọ́ la tún wára wa kàn pé àníbò ní fúláwà tí a ti ṣe rí l'Ógbómọ̀ṣọ́ tó ti lórúkọ tó wá di pé kò lóko mọ́ ní sọ́jí fọkàn balẹ̀ kọ́dún tó parí sọ fún akọgun pé èsì ọbẹ̀rẹ̀ bonitọ̀ ẹ bá ti bẹ̀rẹ̀ àní gbàyàn láti Ìlọrin o àní gbàyàn láti Ọ̀yọ́ o tó bá di wípé òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ẹ dákun àwa ọ̀dọ́ bó bá ṣe ká lo omi yìí ni ẹja lò ó. bẹ́ẹ̀ni kó ń kálukú ọmọ débi iṣẹ́ lásìkò. tí a bá ní ọmọ ṣe má ṣe. má kọ́ bọ̀ tí ò yẹ kọ́ bọ̀. tí a bá ní ọmọ rìn mọ́rin o. ẹ mọ́ sì jẹ́ ajara wa lórí ẹ̀mí ká má jara wa lórí ara. tó lè mú tẹ̀síwájú dénú. adúpẹ́ lọ́pọ̀lọpọ̀. kó tó di pé wọ́n kú lórí ètò yìí ẹ jẹ́ tó kí akọgun bá mi akọgun High Chief AVM Dr. JB Jacobu Bọ́lájí Adigun ọmọbara aláṣẹ ní mọ̀sífà àwọn náà ṣe agbátẹrù fún ètò yìí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì PRO fún odidi ẹnu òní pòdúsà mi aláti kò fẹ́tò yìí nù mo dúpẹ́ kékeré ọdẹ bankẹ́rẹ́ alẹ́ ilé tó lọ. àjẹpé ẹ̀dìdì ẹja máa lọ sọjí ẹ̀dìdì ẹja máa lọ ìyíta ní ìtò ẹ̀dìdì ẹja máa lọ ìyíta ní ìtò ẹ̀dìdì ẹja máa lọ ìyíta ní ìtò ẹ̀dìdì ẹja máa lọ. fọyánmu ìwọ́dà. ti fọwọ́ ọjà ralẹ̀ sọ̀wọ́n abilé fà wájú kéètò abilé ọ̀fà lẹ́yìn sọ̀wọ́n dẹ́ sí abilé ọ̀fà láàrin àbòrò ọ̀dẹ hàn bí agogo àbíbẹ̀m̀bẹ̀ òrókù bí òjò yóò fọwọ́ tì ọ́ gẹ́gẹ́gẹ́ bí bàbá ọmọ ti fọwọ́ tọmọ àtijọ́ kí oró àpáti Olúwo kò tí kógun lójú tọ̀sán tòru lẹ́fàwọlé lóríṣà wọlé kò jẹ́ kí eléǹgbé bọ̀dé mọ́ gbẹ̀sẹ̀ lọ́wọ́ olùpàjẹ́ ààrẹ àkókò.